Inú ọ̀pọ̀ àwọn Kìrìsìtẹ́nì àti àwọn olólùfẹ́ àlàáfíà ló dùn kọjá sísọ ní ọ̀sẹ̀ tó kọjá nígbà tí ìjà burúkú tó wà láàrin àwọn gbajúgbajà olórin ẹ̀mí méjì ni tí wọ́n tún jọ jẹ́ akọrin nínú ìjọ Celestial Church of Christ CCC tí wòlíì Bílẹ̀wù Joseph Ọ̀ṣọ́fà tí bàbá dá sílẹ̀ tí wọ́n parí ìjà. Ìyẹn àwọn wo ni à ń sọ? ìyẹn ajínrere ọ̀mọ̀wé Michael Akínọlá, ẹni tí ó gbayé mọ̀ sí Aláyọ̀ Melody Singer tàbí lẹ́gẹ́lẹ́gẹ́ olórin àti gbajúgbajà olórin tó máa ń kọrin bíi olóògbé Bùkọ́lá Ọlọ́mọlá Roland tí ó gbayé mọ̀ sí Bàbá Àrà. ìyẹn ajínrere Olúṣẹ́gun Dáramọ́lá, ẹni tí ó gbayé mọ̀ sí King Ajídára, nígbà tí àwọn méjèèjì tí wọ́n parí ìjà wọn tó sì jẹ́ pé àṣírí ní tó fa ìjà náà àti àṣírí bí wọ́n ṣe parí ẹ̀ ní tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ìlàmú wa nínú ìròyìn yìí. Bí wọ́n bá ń sọ àwọn olórin ẹ̀mí tí wọ́n ń ṣe dáadáa nígboro ayé láti ọdún díẹ̀ sẹ́yìn, ó dájú pé òkè téńté ní orúkọ Aláyọ̀ Melody Singer tí ó fi ìlú Abẹ́òkúta, Ẹ̀gbántólú, ilé wọn ní Olúmọ tí ó fi ṣe ibùjókòó ní ìpínlẹ̀ Ògùn, àti King Ajídára. Ó dájú pé òkè téńté lórúkọ yìí yóò ṣe wà tí wọ́n sì ń ṣe dáadáa. Yàtọ̀ sí eléyìí, àwọn méjèèjì tó jọ jẹ́ ọmọ ìjọ mímọ́ tó ń pè ní ìjọ Celestial Church of Christ, bẹ́ẹ̀ ni wọ́n tún jọ wà nínú ẹgbẹ́ àwọn olórin ìjọ sẹ̀lẹ́ tí wọ́n pè ní Celestial Performing Musicians Association of Nigeria, tó sì jẹ́ pé níṣe ni àwọn méjèèjì ni wọ́n jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ tẹ́lẹ̀, ṣùgbọ́n tọ́pọ̀ èèyàn mọ̀ pé ìjà burúkú wà láàrin wọn. Eléyìí sì tó ń jẹ́ kí akùdé kó bá ẹgbẹ́ àwọn olórin Celestial, nítorí pé àwọn méjèèjì ni wọ́n jẹ́ ògúnná gbòǹgbò bẹ́ẹ̀ láàrin wọn ò sì gún. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn igi wọ́rọ́ kan tá a forúkọ bò láṣìírí tí wọ́n ti dárúkọ wọn fún wa, àwọn ni wọ́n máa lọ ń kó sí àárín àwọn méjèèjì tí wọ́n lọ ń sọ nǹkan tí ò dá nípa Aláyọ̀ fún Ajídára, tí wọ́n sì tún ń tú àṣírí Ajídára fún Aláyọ̀ Melody Singer. Ṣùgbọ́n òṣè wọn ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ̀. Nígbà táwọn èèyàn rí pé ọ̀rọ̀ yìí wọ́n ti ń pè lówè ó ti ń láronú, iná dìde sí ọ̀rọ̀ yìí. Àwọn tí a sì gbọ́ pé wọ́n ṣe iṣẹ́ takuntakun láti parí ìjà yìí, àwọn náà ni àwọn olórin ẹ̀mí méjì tó jẹ́ ìbejì, ìyẹn Táyé àti Kẹ́hìndé Jones. A gbọ́ pé wọ́n ṣe iṣẹ́ takuntakun láti rí i pé ìjà Aláyọ̀ Melody Singer àti King Ajídára ó parí ní tùbíìnùbí. Lẹ́yìn eléyìí, ìsìtún ni bàbá gbogbo wọn tó jẹ́ àgbà olórin ẹ̀mí ni ajínrere Ebenezer Obey Fábíyì, ẹni tí ó gbayé mọ̀ sí Bàbá Kọ̀mándà. Ìní bàbá wa parí ẹ̀ pátápátá tó fàṣẹ lé nígbà tí Ajídára àti Aláyọ̀ Melody Singer tí wọ́n lọ sọ́dọ̀ bàbá. Bẹ́ẹ̀ ni bàbá bá àwọn méjèèjì sọ̀rọ̀, ó ní kan parí ẹ̀, ó sì ṣàdúrà fún wọn. Ní báyìí, ìjà Aláyọ̀ Melody Singer àti King Ajídára ó ti parí báyìí o. Ojú títí èṣù tí náà pa àwọn èèyàn tó sì ń dùn gidigidi lórí ẹ̀.